ṣé èèyàn á sọ fún mi pé mi ò ń ṣe ọmọ aláìjọbẹ̀rí ni ní at this time kí ó rárá affect mi kò lè affect mi ọ̀nà tí mo ní ó jù yẹn lọ at all. Nobody in this world again can define the honour God has given to me. Kò sí àbí kò sí nǹkan tí wọ́n lè jẹ l'Ógbómọ̀ṣọ́ tó ju Ṣọ̀ún lọ mo dẹ̀ ti jẹ́. Ṣé èèyàn kan wá sọ fún mi pé ọmọ aláìjọbẹ̀rí kò sí ìkòyí ò lè define me kò sí kò lè define me. Mo ti lọ́lá kí n tó débì ipò yìí kọ́ ló fún mi lọ́lá no mo ti lọ́lá kí n tó débì mo ti lówó kí n tó débì omi ti wà lákùrọ̀ kójò tó rọ̀ so ọ̀rọ̀ mẹ́ta yẹn tẹ́ bá ń wá solution o aláṣìwá solution sí eléyìí tó ṣe pàtàkì jù òun ni ilé ayé lára òun ló ṣe pàtàkì jù èmi ò fẹ́ sọ findings tèmi fún yín nítorí mo fẹ́ kẹ́ lọ wo kẹ́ lọ find out fúnra yín I understand the other thing our court wọ́n ti sọ pé December 12 ni wọ́n máa bẹ̀rẹ̀ lọ́ máa hear ẹjọ́ yẹn and nǹkan tó sọ ni pé Ṣọ̀ún kọ́ ló ń fòun jẹ tí adájọ́ bá sọ pé Ṣọ̀ún kọ́ ló fi jẹ ṣé mo pé kò sí wàhálà fún mi kò sí ẹ̀yin lẹ́ni ìmáàmì mi kọ́ mo ní mi ò ní wà lẹ́yìn ẹ̀ kó máa kírun àláìláì mo lè kírun mi ò lè gbà mo lè ìmáàmù ń wà níbí o Tayàn òun lè kírun o òun lè lead irun o kí n wà lẹ́yìn ẹ̀ o bọ́ mi ò lè wà lẹ́yìn tẹ́lẹ̀ àti gòsì rẹ̀ ìyẹn ti kọjá ìyẹn ò ní mi ò ní wà lẹ́yìn ẹ̀ kò lè kò sí kó máa kéwú kí eruku máa yọ lẹ́nu kò sí ìgbà tó fà mí so